Orúkọ mi ni Evangelist Bímpé Ṣótúndé. Ọ̀rọ̀ tí mo fẹ́ gba tọkọtaya lónìí ó dá lórí ẹ̀dùn ọkàn. Ẹ̀dùn ọkàn á máa dàgbà sí nínú ọkàn aya tàbí ọkọ. Nígbà tí ọkọ bá ń ṣe àwọn ohun tó ń dùn ìyàwó, tó dẹ̀ lérò pé ìyàwó yẹ kó mọ ìdí tóun ṣe nǹkan bẹ́ẹ̀, tàbí tí aya ń ṣe àwọn ìwà ìbìkítà tó rò pé ṣèbí ọkọ òun mọ ìdí tóun ṣe ń ṣe irú nǹkan báyìí, á máa fa ẹ̀dùn ọkàn tí á máa gbòòrò sí i. A ní àwọn nǹkan wo ni ó ń dàpọ̀ tó fi ń jẹ́ kí ẹ̀dùn ọkàn kó máa fa ìjákulẹ̀ nínú ìgbéyàwó. Àwọn nǹkan náà ni bíi ìjákulẹ̀ ní ìgbà tí obìnrin bá ń rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ ọkọ ẹ̀, tàbí ìyàwó ń rí ìjákulẹ̀ tàbí ọkọ ń rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ aya. Àwọn nǹkan ìdàpọ̀ yìí tí à ń sọ nípa ìjákulẹ̀, a tún ń sọ nípa ọgbẹ́ ọkàn. Nígbà tí ọgbẹ́ ọkàn bá wà nínú ọkọ tàbí aya, á máa fa ohun tí á máa gbòòrò, tí wọn ò fi ní dáríji ara wọn, tí inú wọn ò sì ní dùn sí ara wọn. Nígbà nǹkan kẹta tí mo tún fẹ́ dárúkọ, òun ni ìbẹ̀rù. Ní ìgbà tí ìbẹ̀rù tó bá wà nínú aya tàbí tó wà nínú ọkọ, wípé ó ti sú mi, èmi ò mọ ìtumọ̀ eléyìí mọ́, á máa fa wípé kí ìjákulẹ̀ ó wà nínú ìgbéyàwó. Gbogbo àwọn nǹkan yìí òun ló ń fa ìbànújẹ́. Ìbànújẹ́ jẹ́ ohun tí kò gbọdọ̀ máa gbilẹ̀ nínú ọkọ ọkùnrin tàbí kó máa gbilẹ̀ nínú ọkọ obìnrin. Nígbà tí a bá ti rí nǹkan tó ń dùn wá lọ́kàn, tó ń bà wá nínú jẹ́, ó dáa ká tètè yanjú ẹ̀. Àwọn ohun ọ̀nà púpọ̀ la lè fi yanjú ẹ̀, kò ń ṣe ohun nípa agbára ènìyàn. Because tí ọkọ ènìyàn tó bá múnú bíyàn, tí ọkọ mi bá múnú bí mi nígbà míì, á máa dùn mí, á máa nira láti gba àdúrà fún. Àní ìgbà tó bá ti nira fún aya láti gbàdúrà fún ọkọ, tàbí ó nira fún ọkọ láti gbàdúrà fún aya, ohun kan tí à ń pè ní ìkórìíra á máa wọnú ilé. Nígbà tí nǹkan ìkórìíra tó bá ti wọnú ìgbéyàwó, á máa sú ọkọ. Nǹkan kékeré tí ìyàwó ẹ̀ bá ṣe, á múnú bí, á máa ní ìfẹ́ wípé kóun wà níta, kóun máa gbádùn ara òun pẹ̀lú àwọn ẹlòmíì. Á máa jẹ́ nǹkan tó ń dùn mọ́ ju pé kó wá sínú ilé lọ. Ìyàwó náà á máa wò pé òun ṣe àbámọ̀ láti fi ọkọ nítorí pé ó ti gba ìbànújẹ́ láàyè láti gbilẹ̀ nínú ọkàn ẹ̀, tí a máa di ohun tí a máa jẹ́ kí àwọn méjèèjì kó má wà ní ìrẹ́pọ̀. Nígbà tí kò bá sí ìrẹ́pọ̀, tí kò sí ìgbàdúrà fúnra wa, tí kò sí ìdáríjì ẹni, ìyẹn já sí pé ìgbéyàwó ó lè forí ṣánpọ́n ní ìgbàkúgbà. Mo fẹ́ gbà wá nímọ̀ràn nínú fídíò mi tí mo tún máa release, máa sọ ohun bí a ṣe lè ṣẹ́gun ìbànújẹ́, ọgbẹ́ inú, ìjákulẹ̀ àti ìbẹ̀rù tí a ṣe lè ṣẹ́gun ẹ̀ nínú ìgbéyàwó wa, tí ò fi ní jẹ́ kí ìgbéyàwó wa kó forí ṣánpọ́n.